Dókítà Ọlámídé Akànbí kò rẹ́pírẹ́sẹ̀ntà MC tó gbaski yaski miski yaski yagba yaski entertaining refreshing and tantalizing. Mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dùn mo ní kìnní ojúlówó ọmọ ọ̀yẹ́ ẹlẹ́ja tó dolóògbé níbo lùlù òdèrè ń jọ́ sí ẹkú kalẹ̀. Wòlíì Ọlọ́run alààyè apọ́stù prọfẹ̀tì Michael Mulero ẹkú ìjókòó. Ẹ ṣé sà. Ẹ bá ń kí àwọn ará ilé kan sí. Ẹ̀yin alé mo tún kí n lẹ́ẹ̀kan sí o. Ṣàlàáfíà lẹ wà. Àlàáfíà Ọlọ́run máa bá ògbó yín gbé o. Ojú òní tì mí. Àsìkò yá tù yín lára o. Á dẹ̀ tù gbọ́ lára. Ẹ ṣé gan olóòtú ẹ ṣé o. God bless you sir. Yes sir. Wòlíì Michael Mulero ó lọ́rọ̀ kan tí ń tawọ́ tasẹ̀ nínú mi lórí ọ̀rọ̀ àwọn olórin ẹ̀mí àwọn olórin ìsọjí. Yorùbá ní bàbá débi iṣẹ́ ṣíṣe là á ṣe ní ti ń tawọ́ tasẹ̀ nínú mi àti torí afẹ́fẹ́ o àti tójú gbangba o pàápàá jùlọ àtàwọn oní TikTok. Kí ni ẹ rí gẹ́gẹ́ bí àléébù àti kí ni ohun tẹ́ ẹ rò wọ́n fà á kí làwọn tá a lè ṣe lórí àwọn nǹkan wọ̀nyí. Ẹ ṣé gan olóòtú. Inú mi dùn fún question yìí. Mo rí fídíò kan tí ó trend lórí Facebook tí bàbá yẹn sọ pé wòlíì Ọlọ́run náà ni wọ́n fún àwọn onísọjí orí afẹ́fẹ́ àwọn onísọjí Serafu àtọkùnrin ẹ̀mí Serafu. Bàbá fún wọn ní advice pé kán step up wípé kán yé kọrin ìsọjí mọ́ wípé òun làwọn sẹ̀lẹ̀ ò ṣe kí ń pè wọ́n sí concert sí nǹkan. Èèyàn gbọ́dọ̀ sọ pé òun disagree pẹ̀lú àgbàlagbà. Yes, to an extent I agree with him and to an extent I disagree with him. Now, I disagree with him in the sense that ibi tó ti sọ pé àwọn sẹ̀lẹ̀ ò kí ń pè wọ́n. Èmi tí mo jókòó sí ìbà yìí at least má máa kà mí ní méjì mẹ́ta àwọn tó jẹ́ big brother tó jẹ́ shepherd tó ti pè mí wípé kí n fún àwọn ní olórin ẹ̀mí láti máa tóbi mẹ́rin. Tó jẹ́ olórin ẹ̀mí ti Kérúbù àti Serafu. Now, two of their program is crusade. Tó jẹ́ sọjí. Celestial crusade. They called me senior shepherds. Mulero, please, I know that you have them around you. I need a seraphic praise singer. Tí mo dẹ̀ package mo send ẹ̀ sí wọn. Then two again concert, this same concert tí bàbá sọ pé wọ́n pè wọ́n sí. And there's one of them ṣé mo lè dárúkọ àwọn. Ẹ dárúkọ. There's one of them Àròjà ó ní program kan ó dà pé Aláyọ̀ gospel singer ló ṣe program yẹn nínú hall. They called Àròjà as a guest artist. Wọ́n ṣe máa ń pe àwọn Adéyínká Aláṣeyọrí Ayéfẹ́lẹ́. Àròjà went with his band Akuba àti Samba àtàgbogbo àti ṣẹ̀kẹ̀rẹ̀ ló gbé lọ. Ó dẹ̀ nǹkan kì í ṣe function CNS kì í ṣe function Celestial but they called him as a guest artist. Ó dẹ̀ jó ní sọjí ó dẹ̀ lọ and they played well. Táwọn èèyàn ń ná lówó nọ́mà bígbà tí olórin ń kọrin. So ó upgrade n tó ń ṣe. So wípé wọn kì í pè wọ́n no wọ́n ń pè wọ́n. Kí bàbá má sọ pé wọn kì í pè wọ́n nítorí ó yà mí lẹ́nu nígbà tèmi náà rí fọ́nrán wọn torí èmi fúnra mi ọmọ Kérúbù àti Serafu ni mí èmi ń kọrin ìsọjí àmọ́ kò fẹ́ẹ̀ sí ṣọ́ọ̀ṣì tá a ti lọ. That is it sir. Mo tún wo fídíò kan tó trend late last year tí one of the Pentecostal churches lẹ́kọ̀ọ́ àbíbàdàn mi mọ state náà tí wọ́n ṣe concert nígbà táwọn sí ànẹsẹ̀ máa gbọ́ tán máa bẹ̀rẹ̀ orin sà orin ìsọjí Serafu ni wọ́n kọ gbogbo church yẹn sà. It was energetic. It was filled with Holy Spirit. It was filled with Holy Spirit. The energy, the fire was agog. Àwọn èèyàn pàtẹ́wọ́ pẹ̀lú suit wọn, pẹ̀lú choir robe wọn. The whole auditorium was fireized. If there's any English like that. Ẹ lò lọ. So pé wọn kì í pè wọ́n yẹn, mo disagree lára yẹn. But àwọn ibi tó kù tí mo ti agree pẹ̀lú bàbá. Wọ́n sọ pé kan yìí máa kọ́ gídígbò. Ó tọ́ ni mo pàdé orin kan ní TikTok tó dẹ̀ rí ẹni yẹn lòun ṣèdè ẹ̀mí ó dẹ̀ ṣe gídígbò wọ́n á bira mi léèrè pé ṣé ní Serafu yìí náà ní gídígbò èdè country ni because one good thing about CNS is that when we are our own tongue èdè tiwa bí ó ṣe ṣẹlẹ̀ ní Act of Apostles chapter 2
tí wọ́n kún fún ẹ̀mí mímọ́ tí wọ́n fi èdè tó bà lé wọn tó ń fi èdè àwọn kọ́ńtírì míì sọ̀rọ̀ táwọn kọ́ńtírì yẹn dẹ́gbẹ́ èdè wa lélẹ́yìí. ẹ mọ iye ìsara wa ọ̀hún sọ́mọ olúwa ṣùgbọ́n èdè wa ló ń sọ yìí that is CNS for you sir. We are gifted ẹni tí ò ń ṣọmọ lárúbáwá á sọ èdè lárúbáwá yẹn plainly. kì í ṣe malosh lakashaba malosha. no baba ẹ má jà lọ síbẹ̀ ẹ má jà lọ èdè náà nìyẹn. èdè ni malosh lakashaba. Èdè náà ni sá a ní èdè ẹ̀mí a ní èdè áńgẹ́lì a dẹ̀ ní onírúurú èdè ṣe understand sá so a lọ bẹ̀ lẹ́yìn mo ò gbé ìwọ̀n tẹ́gbẹ́ mi máa ṣe kọ́ ẹ̀ so àwọn scabache náà èdè náà ni ṣe understand sá but èdè ẹ̀mí tiwa tó sọ̀kalẹ̀ ní Pentecost in the Acts of Apostles chapter 2 ṣe understand sá èdè àwọn ìlú míì a ní èdè àwọn ìlú míì a dẹ̀ ní èdè ogun ọ̀run èdè àwọn áńgẹ́lì gbogbo ẹ̀ lọ́nà bí kẹwàá ní Serafu so níbo ni gídígbò aa àti wa èdè Yorùbá ni gídígbò aa. àwọn nǹkan tí mo fẹ́ kàn yọ kúrò nìyẹn 1 2 ọ̀pọ̀lọpọ̀ wọn they major in gifts and they minor in spirit. wọ́n gbára lé ẹ̀bùn ṣùgbọ́n wọn ò fara sí Ọlọ́run. All of them they operate in the realm of gifts. Mo nẹ́bùn, mo lè kọrin. Ọlọ́run kẹ́mi sá the gift of God is without repentance. Tí bá ti fún ó ti fún ẹ. So ó wá kù sọ́wọ́ ẹni tó fún ní ẹ̀mí láti roko sí ẹ̀bùn Ọlọ́run fún. So if you have a gift and the Spirit of God is not shielding the gift, the Spirit of God has not encapsulated the gift, then you are going nowhere. Sherry, advice they máa fún wọn lára àkọsí bàbá rẹ sọ. They should dwell more in the scripture. Kọ́ máa ka Bíbélì wọn déédéé. Bókà wọn kí Bíbélì máa jẹyọ níbẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ Bíbélì mo lè fi gbogbo ẹnu sọ. Wọn mọ Bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ wọn yẹ ká. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ ìwé orin sà. Tí bá wo program wọn báyìí wọ́n máa kọ ìwé orin wọ́n máa fi òjò pe àìná wọ́n máa kọ̀kọ́ kúkọ. Wọ́n máa fi ìyálóde ọmọ wa ni wá pé dókítà Ọlámídé yìí yóò sì jọra wọn díẹ̀. Bọ̀ kò sí ìyálóde ọmọ wa ní omi ìwé orin. Kò sí ní òwe orin. Ṣé tí understand bàbá? Wọ́n máa fi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n máa gbé síra wọn. Wọ́n ẹ̀dẹ̀lẹ̀ pera ẹ ní olórin ẹ̀mí. Sà tó bá fẹ́ kọrin ẹ̀mí orin ẹ láti wá láti inú scripture orin ẹ láti wá láti inú ìwé orin orin ẹ láti wá láti inú ìmísí nǹkan ẹ̀kejì tí wọ́n máa láti ṣiṣẹ́ lé lórí yẹn nǹkan ẹ̀kẹta sà Yorùbá sọ pé ìrínisí nìsọnilọ́jọ̀ èmi wá sọ pé ìrínisí nìsọnilókò bẹ́ẹ̀ ni sà ìrínisí dẹ̀ nìfúnnilówó náà nìfúnnilówó ìrínisí dẹ̀ nìgbanilétí ẹ̀yin Yorùbá lè sọ bẹ́ẹ̀ sà ṣẹ́rí sà ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń múra àwọn kọ̀ọ̀kan wọ́n máa ń múra bí eégún. Bí eégún Olóòlù Ìbàdàn. Ẹlòmíà wọ irú nǹkan tẹ̀ wọ̀nyí sà á lóun wọṣọ Ògún wa ẹlòmíà wọ aṣọ aláràǹbarà kọlọ yellow red black wọn tó gbogbo àpapọ̀ mọ́ra wọn. Mo ń wo live praise wọn kan tó ń ṣe mi ìfẹ́ dárúkọ. Ẹ dákọ̀. Ẹ jẹ́ má jẹ́ dárúkọ sà. Ẹ dákọ̀. Àwọn tó ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ wọn. Kò sẹ́ni tí ó mú yín. Àwọn tó ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ lady kan wà tó popular dáadáa tó máa ń lu ṣẹ̀kẹ̀rẹ̀. Mo like bó ṣe máa ń lù ú ṣùgbọ́n ó disappoint mi lọ́jọ́ yìí òun àtàwọn méjì tó kù tọ́jọ́ lu ṣẹ̀kẹ̀rẹ̀ aṣọ yẹn ò jọ dúdú kò jọ indigo náà rán ní aṣọ àdúrà tó ń dẹ̀ dé fìlà sí tẹ̀dẹ̀ pé aṣọ àdúrà. Orímọládé bàbá wa tó Ọlọ́run gbé ìjọ mímọ́ ẹ̀ kalẹ̀ lé lọ́wọ́ bàbá ò wọ aṣọ kọ́lọ̀ mi ju white lọ. Òun la ṣe ń pe ẹgbẹ́ ní ẹgbẹ́ mímọ́ kérúbù àti Serafu bíi tọ̀run. So you cannot be mixing colours. Ẹlòmíà lọ wọ àrán àdìrẹ wọn láwọn wọṣọ ẹdẹ máa gbé síta bẹ́ẹ̀. Àwọn kan àti sample lace ni àrùn sample lace lọ́wọ́ àníhò lọ wọ́n rán fìlà wọ́n wà wọ ìsinmi sínú gbogbo tinútinú ọmọ wa hàn. So you must dress decently. Àwọn míì ẹ máa rí olórin tó ń kọrin àtónílù wọ́n máa fi gbogbo aṣọ wọn wá fly wọ́n á ṣí button bígbà táwọn ras gbogbo nǹkan yẹn nìkan mú kù. Then ṣé wàá ráwọn onílù wọn Ọlọ́run ṣe onílù lèmi náà gídígbò ìhà tó ń lù ti pọ̀ jù ṣe understand sir pápì no sir ọ̀rọ̀ ní ìlú kérúbù lọ́rọ̀ ọ̀rọ̀ ní sir rídìmù ni níbi tí àwa tún lu ìlù dé
nígbà táwọn ń lùlù sà yes sir mo ṣe ń lùlù náà yes sir àwa sọ̀rọ̀ títí a tún fi èdè ẹ̀mí ẹ tún fi a tún fi ń lùlù sọ̀rọ̀ nínú ìlú. bẹ́ẹ̀ ni bàbá lára rẹ̀ ni ríbíríbí kan lú ara kàtà wúwa wà ríbíríbí kan lú ara gẹ̀gẹ̀ gígẹ̀ǹgẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ nítorí pé nílùú yẹn sà nínú ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ tún máa jáde o a tún sọ̀rọ̀ lọ a tún padà síbẹ̀ láti sì rí dì tó bá wá gbéra tán ó tún ní àwọn gbẹ̀ṣẹ̀ wọn máa kì í ṣe sànsà tí ẹ̀ ní ó máa sọ kalẹ̀ but pápò 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 pá bí ìgbà tí wọ́n lùlù fún egúngún ó yàtọ̀. So sir, music is combination of good sound. You understand, sir? Yes, sir. When the lyrics is coming out, tó di pé good sound tó ń jáde láti percussion kò blend pẹ̀lú good sound yẹn tí ò mú pleasantness jáde, it is no longer a music. It has become a noise. So fún wọn láti ṣe sísà èmi máa encourage wọn sing more of the Isoji than sir. That same Isoji tó ń kọ yẹn sir, sing it more, dwell more on it, but improve on it. Ṣé yẹ yín sir? Yes, sir. Build it up, brand it, brand here. It's your own industry. It's your own version of Afrobeat. Baba, there's what we call originality. There's what we call heritage. And there's what we call our own. It's our own originality. Heritage, our own. Mẹ́tẹ̀ẹ̀ta pé. You understand, sir? So that is our own face. That's our own brand. Ntí ọmọ wa mọ̀ nù. That Seraph praise. Ntí ọmọ wa mọ̀ nìyẹn. So you cannot say until when ẹ má bínú kó fẹ́ go secular. Àwọn guys náà kọ secular music. Ìgbà tí wọ́n fẹ́ máa kọrin bí àwọn olórin America, they were nowhere to be found. Until when they came back, they now began to sing with their dialect, mixed with one mix pẹ̀lú pidgin, then pẹ̀lú percussion Africa. Now wọ́n wá export it. So this seraphic praise, tá à ń pè ní Isoji, you can export it to the world. Tẹ bá rí brand yẹ, kò sí nǹkan tó mú yín láti máa lo àkúbà yẹn pẹ̀lú àwọn strings, pẹ̀lú àwọn horns. Ṣé yẹn sàn? Dẹ̀ tí lyrics yín tó bá ní ìtumọ̀ tó jáde láti inú bíbélì tó dẹ̀ jáde láti inú ìwé orin, you can export it, you can market it. Ọlọ́run ràn wá lọ́wọ́ sáà. Ẹ ṣeun adúgbàdúgbà ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wòlíì yìí, ẹ bá ń dágbére ẹ sì bá ń gbàdúrà kan fáwọn olórin. Gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin àtòrin ẹ̀mí Serafu àti orin ẹ̀mí generally lórúkọ Jésù Kristi Násárẹ́tì ẹ̀ ní jábọ́. Ọlọ́run tó ń kọ́ Dáfídì látojú oorun látojú ayé àti inú ẹ̀mí lórúkọ Jésù a máa kọ́ yín. Ẹ̀mí ìgbéraga tó máa ń bá olórin gbé wọ́n fi máa ń wo àwọn èèyàn tẹ́ńbẹ́lú ẹ̀mí náà ní bàlẹ̀ yín o ẹ ó dẹ̀ ṣàṣeyìí Jésù Olúwa wa. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Èmi ni Prophet Michael Ayọ̀délé Mulero ti ìjọ Cherubim and Seraphim Movement Church Abba of Grace Ministry tó wà ní Federal Sin nílùú Abuja. God bless you sir. Ẹ ṣeun táwọn èèyàn bá wá fẹ́ pè yín torí ọ̀rọ̀ yìí ẹ fáwọn èèyàn nọ́mbà yìí. Okay, ẹ lè reach mi lórí nọ́mbà mi 081 36 19 96. Ẹ ṣeun àdúpẹ́. Ǹjẹ́ tó tí ó fi dìgbà míì lórí akọni ìgbàgbọ́ yìí Samuel Olúbáyọ̀ Lámìdé ló kọ mi. Olóòtú àgbà fún gbogbo ètò tí ń jáde níkànnì Adáraníwá TV ìyálóde ọmọ wa mi wá àríkẹ́ ọmọ àjọbọ òmìnirí olóúnjẹ ọ̀yá àlùbádágbáfẹ́rẹ́ ọkọ̀ àìlòyè òmìnirí wọn jẹ́ tùmọ̀ bàbá Jọládé lórúkọ gbogbo àwa tá a jọ wà níbí Kúnlé ń bẹ ń bí o bàbá ìyín wòlíì Michael Mulero wọn mú màmá wá màmá ń bẹ ń bí arábìnrin ayaba Michael Mulero wọn wà bí adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ yín ẹ bá wa kí ara ire nǹkan lọ́wọ́ dàgbọ́n kó wò ó dàgbà kó sọ ọ́ di ní ńlá lọ́kàn gbogbo àwọn wọ̀nyí náà ni mo sílẹ̀ ní mo dàgbẹ́ fún mi káfíńtà àtàyè pàdé nígbà míì Samuel Olúbáyọ̀ Lámìdé ó sì kìnnìún ó dàbọ̀.